ẹ kú ojúmọ́ mọ́ níbi gbogbo tẹ́tí ṣe bẹ́ẹ̀ tẹ́tí láǹfààní àti mọ gbọ́ wa àti mọ wà lórí ìkànnì amóhùnmáwòrán Dígí Naija TV, ìkànnì tó ṣe bẹ́ẹ̀ tó yà lára ọ̀tọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé aláǹfààní àti mọ jáìsì àti mọ fi tó yín létí àwọn ìṣẹ̀lẹ̀ lórílẹ̀‐èdè wa Nàìjíríà káàkiri ilẹ̀ káàrọ̀ oòjíire. Wàyí o, ilé ẹjọ́ ti fi ọwọ́ sí júwe ẹ̀wọ̀n fún gbajúgbajà olórin takasúfèé Badmus Habib Òkìkíọlá tí gbogbo àwọn ènìyàn mọ̀ sí Portable. Ọ̀rọ̀ yìí mọ̀ wá síbẹ̀ ó lágbára o, ṣe ìtorí kéèsì Saheed Òṣùpá ni wọ́n ṣe fi ọwọ́ sí júwe ẹ̀wọ̀n fún àbí bẹ́ẹ̀ kọ́. Gbogbo rẹ̀ náà láò ṣe bẹ́ẹ̀ láò mọ̀ já yín sí, ṣùgbọ́n tẹ́ ò bá gbàgbé nínú fọ́nrán kan tó gba ojú òpó ayélujára TikTok kan sẹ́yìn tí Bandikisi ti ṣe bẹ́ẹ̀ tó ti fi èpè ránṣẹ́ sí gbajúgbajà olórin ọ̀hún Portable. Jẹ́ ká jọ wo fọ́nrán ọ̀hún. Afa Portable wa ń bí ogun fẹ́ pààyà ẹ̀ ṣá, mi fẹ́ dá ìyá ẹ lóhun tẹ́lẹ̀ bọ́ àwọn áńgẹ́lì mi ní kí fún ẹ lésì ẹ ò ní ṣoríire, ó máa nàga mú ṣòro ni láti bo síbo. Èmi fẹ́ dó Ọlọ́run máa ń jẹ èmi ò ń ṣàwọn ìjà wọn ṣàbàṣà bíi tiẹ̀. Okó ẹ̀sìn ló kó ẹ, okó ìbànújẹ́, okó òfò. Ìwọ wọn sọ pé ìyá ẹ kan ní kúrú náà ó bó tèmi ò bó lásìkiri bóbó àwọn bàbá ẹ ló ń tẹrí sóbò tèmi. Òbó tèmi ò ń ṣe òbó tó lè dò ó gbé súnmọ́ mi mo já ẹ tán kò sọ̀rọ̀ lórí ẹ̀. Wá fẹ́ máa pa fẹ́ máa gaslight fẹ́ máa manipulate èmi oró ní ibo ní gbòòrò ayé ogun máa pa ẹ̀ ní ta ló fẹ́ du ẹ̀. Èmi ń já dámì pé kó fi ẹ́ lẹ̀ ó jẹ́ máa fi ẹ́ lẹ̀ òun ṣèyàn òun ṣọkùnrin gidi. Èmi kan tó máa ọkùnrin gbọ́dọ̀ máa ṣe ṣoṣoṣoṣo ó ti ṣoṣoṣo ẹ ti pọ̀jù ayé ẹ ti bàjẹ́ ó máa ń rojọ́ jù. Àwọn tó ń gbóbò fún ẹ ni mo blame, àwọn tó ọmọ ọwọ́ tí wọn ṣerú ẹ ló ń sọ ni olórí burúkú drugs káàkiri wọ́n tó kàn kún gbogbo wèrè sójú ayé ẹ ti bàjẹ́. Èmi tí mò ń nídìí gan tí di mi papò gan mi ilé kí n díjú tó kọ́ ẹ bá wo bò mi máa fún ìyá ẹ lọ́pàá court ogun máa pa ẹ̀ kọ́ sí kúrò ń bí jọ. Àbẹ́rì pé ògbẹ̀rún tán ṣé èpè òun ló wá lè máa ja ọmọdékùnrin ọ̀hún bí? Ẹ wo gbogbo rẹ̀ náà láwọn máa tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ lónìí. Bí ilé ẹjọ́ ṣe fi ọwọ́ sí júwe ọgbà àtúnṣe fún gbajúgbajà olórin Habib Òkìkíọlá Badmus tí gbogbo ènìyàn mọ̀ sí Portable látàrí bó ti ṣe lu òsímòsì Emmanuel Olúwafẹ́mi lẹ́yìn tó sì tún ṣe àfọwọ́ra ohun èlò orin lóní ìrúurú. Ẹ̀sùn náà ni wọ́n fi kàn ní ọjọ́ 22 oṣù kọkànlá ọdún 2022 ni ó ṣe àṣemáṣe ọ̀hún. Bákan náà wọ́n ní ó jí Yamaha H55 studio monitor ó sì tún jí Complete Studio 2 interface pẹ̀lú microphone nǹkan bíi oríṣi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló ṣe bẹ́ẹ̀ ló jí gbé o. Àwa lè mọ́lẹ̀ mọ́ orin bí. Wọ́n mú olórin náà ní oṣù kẹta ọdún 2023 lẹ́yìn ìkọlù olùbẹ̀wò ọlọ́pàá kan tó mú ìwé àṣẹ ìmúni arrest warrant wá fún. Ọlọ́pàá náà Inspector Olúmídé Àwọlékè fi tó ilé ẹjọ́ létí pé Habib Òkìkíọlá ṣe àṣemáṣe ọ̀hún lọ́jọ́ 22 oṣù kọkànlá ọdún 2022 ní nǹkan bíi aago 11 àárọ̀. Ìwé ẹ̀sùn náà wípé ìwọ Habib Òkìkíọlá tí gbogbo ènìyàn mọ̀ sí Portable ṣe ẹ̀ṣẹ̀ tó ní ìbáwí nípa lílu arákùnrin òsímòsì Emmanuel nínú ìdájọ́ olóyè Babájídé ló ti dájọ́ pé olórin náà jẹ̀bi ẹ̀sùn kìíní. Ó dájọ́ ẹ̀wọ̀n oṣù kan pẹ̀lú yíyàn láti san owó ìtanràn 10,000 fún ẹ̀sùn àkọ́kọ́ àti ẹ̀wọ̀n oṣù 2 pẹ̀lú yíyàn láti san owó ìtanràn 20,000 fún ẹ̀sùn kejì. Àbẹ́rì pé ọ̀rọ̀ ìṣe bẹ́ẹ̀ ó gbẹ̀rún tán tó ànímọ́ rí jù báyìí lọ. Ìyà tó bá kọ sí yín ẹ má gbàgbé láti bá a fi sọ sí abala rí sí ìyẹn comment section. Kẹ̀bá like kẹ̀bá share kẹ̀tì sọ sáwọn olólùfẹ́ yín jákèjádò Nàìjíríà. Ìkànnì Dígí Naija TV àwa ní tiyín ní tòótọ́ tọ́lọ́wọ́n bá mi tó ṣe bẹ́ẹ̀ tó fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn a ó sì mọ bá yín pàdé nígbà mi lọ́jọ́ mi lórí ìkànnì kan náà. À ń dágbére báyìí fún yín pé ó dàbọ̀.